trained over there in Canada and in the US. They are not giving rules and regulations for us. Rules and regulations that we should pay what? What nonsense? We have been taken for granted. They don't listen to us. What to be in this profession of nonsense is that? What to be in this òun náà ni ẹ̀ ń gbọ́ yẹn wọ́n ní àwọn ò ní gbà àwọn ò ní gree ìgbé tó wà ní ẹnu àwọn nọ́ọ̀sì tí wọ́n ń ṣe ìwọ́de lọ́wọ́lọ́wọ́. nǹkan bẹ́ẹ̀ ṣe ni pé wọ́n fẹ́ jẹ́ ká kúrò ní kọ́ńtì ẹ̀yin tẹ́lẹ̀ ní ká kúrò lórílẹ̀-èdè rẹ̀ fún wa ní nǹkan tá a fẹ́ fún nǹkan tá a ń béèrè lọ́wọ́ ìjọba ni pé àfẹ́ ìwé àtẹ̀jíṣẹ́ tó rán fún wa sí pé ká máa dúró de ọdún oṣù mẹ́fà àbọ̀dún kan àbí ká kọ́ lọ́dún méjì àbí kí kó jẹ́ medical director hospital kan tó máa kọ́kọ́ fún wa ní ìwé pé ó yá ẹ jẹ́ kó máa lọ ká máa ṣe gbogbo ìyá wọn kọ́kọ́ máa bá àwọn èèyàn wa sùn wọ́n máa ṣàwọn èèyàn wa báṣabàṣá wọn ti fẹ́ jẹ́ gbogbo ẹ̀ láàkọ̀ látòkèdè lẹ̀ pé àfẹn tó ń jẹ́ bẹ́ẹ̀ kán dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. ṣùgbọ́n nǹkan táwọn sọ ni pé níbi ọdún márùn-ún wọ́n ní bí èèyàn bíi nọ́ọ̀sì 75,000 ló ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sílé òkú wọ́n wá wò pé àwọn fi ìlànà yìí sípò láti rí pé wọ́n dẹ́kun bí ìṣọwọ́ tí àwọn nọ́ọ̀sì ṣe ń jà pàṣẹ lóòótọ́ ni. wọ́n àti ìfikọ̀ sílẹ̀ láti jẹ́ pé kórí èèyàn òun gẹ́gẹ́ bí nọ́ọ̀sì pé mo fẹ́ dúró sórílẹ̀-èdè ìtẹ̀yàn ń tá a rí lókè òkun tá a fi lọ àárín nígbà yìí ṣe lè ìwòsàn abẹ́ sọ ní tó máa jò lójó bá ti ń rọ̀ àbí iṣẹ́ tẹ̀ ń lò tó jẹ́ pé ẹ fẹ́ wò fún pé èèyàn rí lọ́wọ́ fún àwọn èèyàn wò àbí à ń sọ nípa owó tán fáwọn èèyàn gan ṣé abẹ́ sọ ní owó tí ò tó wọ́n mọ́tò lórí iṣẹ́ àbí security ta fẹ́ wò ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí they should put necessary things in place wọ́n dàbí ibi tí wọ́n ti bọ́ ẹ̀yàwó tí wọ́n ti bọ́mọ tí wọ́n ti tó ti mọ́ṣẹ́ wa láti appreciate nǹkan tá à ń ṣe afẹ́ ìlú ẹ wá láàlè lọ no àní gbà ó ní nǹkan tá à ń ṣe. Ṣé òun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn nọ́ọ̀sì wọ́n ti gba ojú títì kan wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò lọ́sì ti dá dúró. Especially ordained for this profession. Yes, I'm proud to be a nurse. Ìlú Èkó ní agbègbè Yaba ní a wà lọ́wọ́lọ́wọ́ débi tí àwọn ẹgbẹ́ nọ́ọ̀sì tí ń ṣe ìwọ́de lórí ìlànà tuntun tí ẹgbẹ́ wọn tí ń ṣe ti ìjọba gbé jáde lórí bí wọ́n ṣe máa ṣe láti ìgbà yìí lọ. Wọ́n ní gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ní Nàìjíríà wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ọdún méjì kí wọ́n tó lè lọ sí ìlú òyìnbó láti lọ yálà ṣiṣẹ́ yálà wọ́n lọ kẹ́kọ̀ọ́. Ìlú Èkó lọ ni a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí àwọn nọ́ọ̀sì ti ń ṣe ìwọ́de. Ẹ káàárọ̀ níbi gbogbo tí ẹ ti ń wò wá tí ẹ sì ti ń gbọ́ wá. Àwọn tẹ́ ń wò lójú fọ́nrán yìí ni àwọn nọ́ọ̀sì tí wọ́n ń ṣe ìwọ́de lórí ìlànà tuntun tí ẹgbẹ́ wọn gbé jáde wípé nọ́ọ̀sì tàbí àgbẹ̀bí tó bá fẹ́ gba iṣẹ́ ní òkè òkun ó gbọ́dọ̀ ti lè ti ṣiṣẹ́ fún ọdún méjì ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tó lè lọ sí òkè òkun láti lọ yálà ṣiṣẹ́ tàbí kí wọ́n lọ kàwé. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àjọ tó gbé ìlànà tuntun yìí jáde wọ́n sọ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àwọn nọ́ọ̀sì 75,000 ní ọdún márùn-ún ló ti jáde ní orílẹ̀-èdè Nàìjíríà láti lọ ṣiṣẹ́ tàbí kọ́ lọ kẹ́kọ̀ọ́ ní òkè òkun. Wọ́n sì ń wò pé tí wọn bá wá ìlànà tó máa dẹ́kun jíjápa àwọn nọ́ọ̀sì yìí ó máa ṣe ìjàmbá fún àwọn tí wọ́n ń ṣe àìsàn ní ilé ìwòsàn wa. Wọ́n sì sọ pé bí wọ́n ṣe nǹkan yìí láti rí pé ètò náà bá ìlànà àgbáyé
láti jẹ́ kí àwọn nọ́ọ̀sì wa wọ́n lè tó àwọn nọ́ọ̀sì tó kù ní òkè òkun. A sì wà ní agbègbè Yaba. Igbe tí wọ́n ń pa ni wípé àwọn ò ní gbà fún ẹnikẹ́ni, wọ́n ní àwọn ò ní gbè fún ẹnikẹ́ni ní ọwọ́ tí àwọn wà yìí lórí pátákó tí wọ́n ń gbé sókè. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ọ̀rọ̀ oríṣiríṣi nínú ẹ̀. Ìkan ní àwọn nọ́ọ̀sì wọ́n ń ṣe ẹrú, wọ́n ní nọ́ọ̀sì ń ṣe ẹrú. Ọ̀pọ̀lọpọ̀ ló ní nǹkan tí wọ́n ti kọ sí orí pátákó. Tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, agbègbè Yaba náà ni a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ wọ́n ń ṣe ìwọ́de. Ariwo tó sì ń pa ni wípé àwọn ò ní gbà fún ẹnikẹ́ni, àtobìnrin àtọkùnrin ló wà ní ibi ìwọ́de yìí. Solidarity forever, solidarity forever, solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, kókó nǹkan tí wọ́n ṣe ìwọ́de fún ni wípé àwọn ìlànà tí ẹgbẹ́ wọn gbé jáde kò tẹ́ wọn lọ́rùn. Ó sì ní láàrin ọjọ́ méjì ni àwọn fẹ́ kí wọ́n wọ́gi lé ìlànà tuntun tí wọ́n ṣẹ̀ gbé jáde. Challenge you, another challenge you, another challenge you, another challenge. A fẹ́ bákan náà àwọn nọ́ọ̀sì náà sọ̀rọ̀ láti gbọ́ nǹkan tí wọ́n ṣe ìwọ́de lé lórí lónìí. Ẹ jọ̀ọ́, kí lorúkọ yín? Great Nigeria Nursi, Great Nigeria Nursi. Ẹ jọ̀ọ́, kí ni kókó ìwọ́de òní? We no go gree for anybody. Another challenge you, another challenge you, another challenge you, double challenge you. Wọ́n lè gba ìwé ẹ̀rí ọwọ́ wa pé ẹ gbọ́dọ̀ máa yẹ̀wò láàrin oṣù mẹ́fà ní nǹkan tẹ́ fún wa. Ìṣẹ́ tó ń gbàgbé tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ jẹ́ ká kúrò ní kọ́ńtì. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ká kúrò lórílẹ̀-èdè rẹ̀ fún wa ní nǹkan tá a fẹ́. Fún nǹkan tá a ń béèrè lọ́wọ́ ìjọba ni pé àfẹ́ ìwé àtẹ̀jíṣẹ́ tó ń rán fún wa sí pé ká máa dúró de ọdún oṣù mẹ́fà àbọ̀dún kan àbí ká kọ́ lọ́dún méjì àbí kí kó jẹ́ medical director hospital kan tó máa kọ́kọ́ fún wa ní ìwé pé ó yá ẹ jẹ́ kó máa lọ. A máa ṣe gbogbo ìyẹn wọn kọ́kọ́ máa bá àwọn èèyàn wá sùn. Wọ́n máa ṣàwọn èèyàn wá báṣabàṣá. Wọ́n ti fẹ́ jẹ́ gbogbo ẹ̀ láàkọ̀ látòkèdélẹ̀ pé àfẹn tó ń jẹ́ bẹ́ẹ̀ kán dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n nǹkan táwọn sọ ni pé níbi ọdún márùn-ún wọ́n ní bí èèyàn bíi nọ́ọ̀sì 75,000 ló ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sílé òkú. Wọ́n wá wò pé àwọn fi ìlànà yìí sípò láti rí pé wọ́n dẹ́kun bí ìṣọwọ́ tí àwọn nọ́ọ̀sì ṣe ń jàpá ṣé lóòótọ́ ni. Wọ́n àti ìfikọ́ sílẹ̀ láti jẹ́ pé kórí èèyàn gẹ́gẹ́ bí nọ́ọ̀sì pé mo fẹ́ dúró sórílẹ̀-èdè ìtẹ̀yàn rí lókè òkun tá a fi lọ àárín nígbà yìí.
ṣe lè ìwòsàn abẹ́ sọ ní tó máa jò tó bá ti ń rọ̀ àbí irinṣẹ́ tẹ̀ ń lò tó jẹ́ pé ẹ fẹ́ wò fún èèyàn ẹ rí lẹ́wọ̀n fún àwọn èèyàn wò àbí à ń sọ nípa owó tán fáwọn èèyàn gan ṣé abẹ́ sọ ní owó tí ò tó wọ mọ́tò lórí iṣẹ́ àbí security la fẹ́ wò ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí they should put necessary things in place. Wọ́n dàbí ibi tí wọ́n ti bọ́ ẹ̀yàwó tí wọ́n ti bọ́mọ tí wọ́n ti mọ́ṣẹ́ wa láti àpíṣẹ́ ìkọ́ tá à ń ṣe. Bẹ́ẹ̀ lọ wá láàlè lọ, no àní gbà ó ní ìkọ́ tá à ń ṣe. Ṣé òun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn nọ́ọ̀sì wọ́n ti gba ojú títì kan o wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò lọ́sì ti dá dúró agbègbè Jíbówó Yábà òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ tí àwọn nọ́ọ̀sì tọ́pọ̀ jáde tí wọ́n ń ṣe ìwọ́de lórí ìlànà tuntun tí ẹgbẹ́ wọn gbé jáde kókó bẹ̀ sí ni wípé wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ọdún méjì kí wọ́n tó lè lọ sí òkè òkun láti lọ ṣiṣẹ́ tàbí kí wọ́n lọ gbẹ̀kọ́ ara ìlànà náà tí ẹgbẹ́ náà gbé jáde ni pé kí wọ́n tó lè jáde kí wọ́n sì tó lè gba ìwé ẹ̀rí wọ́n gbọ́dọ̀ gba ìwé lọ́wọ́ olú ilé ìwòsàn náà láti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ wọ́n ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀ òun náà ni ó jẹ́ nǹkan pàtàkì ara nǹkan tí wọ́n ń béèrè fún. Àwọn ọlọ́pàá àwọn náà wà níkàlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń rí pé gbogbo nǹkan lọ létò. Ariwo àwọn onígbà fún ìjọba àpapọ̀ òun náà ni ariwo tí àwọn náà sì ń pariwo. Tí ẹ bá sì ń gbọ́ ẹ máa gbọ́ wípé we no go gree òun náà ni àwọn nọ́ọ̀sì ń pa wọ́n láwọn ò ní gbà fún ìjọba àpapọ̀ wọn ò sì ní gbà fún ẹgbẹ́ òṣìṣẹ́ wọn tí wọ́n sọ wípé wọn ò lè lọ sí ilẹ̀ òkè òkun láti lọ ṣiṣẹ́ tàbí kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ káàárọ̀ níbi gbogbo tí ẹ ti ń wò wá tí ẹ sì ti ń gbọ́ orí kan ní BBC News Yorùbá òun náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́. Àwọn tí ẹ ń wò lójú fọ́nrán yìí ni àwọn tí wọ́n ṣe àwọn nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí tí wọ́n ṣe ìwọ́de lórí ìlànà tuntun tí ẹgbẹ́ wọn gbé jáde. Kókó bẹ̀ sí ni wípé wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ọdún méjì lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n tó lè gba ìwé ẹ̀rí láti lọ yálà kọ́ṣẹ́ tàbí kan lọ ṣiṣẹ́ ní òkè òkun. Ìkan náà àwọn nǹkan tó sì ń ṣe ìwọ́de fún ni wípé wọ́n ní kí wọ́n tó lè gba ìwé ẹ̀rí náà wọ́n máa ní láti gba ìwé mọ́yege lọ́wọ́ ọ̀gá ilé ìwòsàn tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. A tún gbìyànjú láti bá ìkan náà àwọn náà sí iná sọ̀rọ̀ láti sọ kókó nǹkan tí wọ́n ṣe ìwọ́de fún. Ẹgbẹ́ náà gbé jáde wọ́n ní torí wípé ní àárín ọdún márùn-ún nọ́ọ̀sì àti àgbẹ̀ bíi 75,000 ló ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà
wọ́n sì ń wo pé àwọn fi ìlànà yìí sílẹ̀ láti rí wípé iye àwọn èèyàn tó máa jápa iye àwọn nọ́ọ̀sì tó máa jápa wọ́n dínkù díẹ̀ wọ́n sì ní wọ́n ń ṣe ní ìlànà tó bá àgbáyé mu. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì BBC ní Yorùbá òun náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́ bó wá ṣe ń lọ náà ni a máa gbé wá sójú ìròyìn àti etí ìgbọ́yìn. Àwọn ọlọ́pàá àwọn náà ti wà níkàlẹ̀ láti rí wípé gbogbo nǹkan lọ létò ní ìrọwọ́ ní ìrọ̀sẹ̀. Rules and regulations for us. Rules and regulations that we should pay. What nonsense? We have been taken for granted. They don't listen to us. What to be in this profession of nonsense is that? What to be in this òun náà ni ẹ̀ ń gbọ́ yẹn wọ́n ní àwọn ò ní gbà àwọn ò ní gírì ìgbé tó wà ní ẹnu àwọn nọ́ọ̀sì tí wọ́n ń ṣe ìwọ́de lọ́wọ́lọ́wọ́. Orúkọ ní BBC ní Yorùbá òun náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́ tí a ti ń gbé ìròyìn ìwọ́de àwọn nọ́ọ̀sì àti àwọn àgbẹ̀bí tó wà ní ìlú Èkó. A gbọ́ wípé ìwọ́de yìí ó ń lọ ní gbogbo bí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn kan ti ṣe ìwọ́de àwọn kan ṣe ìwọ́de lọ́wọ́lọ́wọ́ ní ìlú Àbújá. Tàwọn Èkó náà ni wọ́n ń ṣe tiwọn lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ díẹ̀ nínú nǹkan tí ẹ ń ṣe ìwọ́de lé lórí lónìí. Wọ́n kà ń ṣe ni wípé láti jẹ nọ́ọ̀sì jù nínú ìlú yìí ní Nàìjíríà. Wọ́n sọ wọ́n fún wa dáadáa. Àwa la sọ wọ́n tàbí tẹ̀ lára wa. Àwọn òbí wa ló ń jìyà lóṣù. Wọ́n bá fẹ́ òkú wọn jáde. Nígbà tí wọ́n bá fẹ́ sọ́kọ́ sàtífíkẹ́ẹ̀tì ní àgbà, ìwé ẹ̀rí ní àgbà. Wípé ó tọ́jú wọn. Wípé àwọn ò ní wù wọ́n títí tó máa fi tó oṣù mẹ́fà. Ọjọ́ kan sí ọjọ́ méjì wọ́n ló ti lóṣù mẹ́fà. Wọ́n gbé owó ẹ̀ sókè. Wọ́n tún ní ká máa gba ìwé lọ́wọ́ ẹni tá a bá bá ṣiṣẹ́. Kí ló kọ́ ẹni tá a bá ṣiṣẹ́ pẹ̀lú pé sàtífíkẹ́ẹ̀tì wá dà bí kò dá. Ìjọba tó wá ní sàtífíkẹ́ẹ̀tì òun ló yẹ kó ṣe ọbẹ̀ yìí. Owó ti sọ wá jẹ́ lórí ìwọ̀n. Máa sọ pé àti lápẹ́lẹ̀ ìlú I've got to be an ọjọ́ làwọn òbí wọn máa san gbèsè wọn tán ẹ̀wọ̀n ọmọ wọn ìbàdàn wà ráyè láti jáde lọ pàtí Nàìjíríà ò náà ní wọn tó bá níbi jáde lọ láti lọ ṣiṣẹ́ nothing should stop them that's why we are saying they should not hold us they should not drag us back to 20 years wọ́n wá já wa padà sí 20 years 30 years back ibi tó mú wa lọ ní wọ́n sọ wá dẹrú nínú àfẹ́ they should review that law and treat us well. Ẹ ṣe gan-an òun náà ni ẹ ti gbọ́ lẹ́nu
ìkànnú àwọn nọ́ọ̀sì wọ́n tiẹ̀ ní àwọn ti ṣiṣẹ́ fẹ̀yìntì ṣùgbọ́n bí ó ṣe ń lọ kò tẹ́ àwọn lọ́rùn. Wọ́n ní ìlànà tuntun tí wọ́n gbé jáde kò tẹ́ àwọn lọ́rùn. Ìlú Yaba òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí àwọn nọ́ọ̀sì ti ń ṣe ìwọ́de lọ́wọ́lọ́wọ́. Tí ẹ bá ń wò lórí fọ́nrán yìí ìwọ́de yìí ti dá go slow kalẹ̀. Àwọn mọ́tò tó ń lọ fún iṣẹ́ òjò wọn ti dá wọn dúró díẹ̀ torí ìwọ́de yìí. Nǹkan tí wọ́n sì ń pariwo ni wípé àwọn ò ní gbà àwọn ò sì ní gbà fún everybody. Wọ́n ní àwọn ò agree fún ẹnikẹ́ni yálà ìjọba àpapọ̀ tàbí ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí. Èyí ń tí wọ́n pè ní NMNC. So iléeṣẹ́ NMNC tó wà ní ìlú Èkó Yaba ni wọ́n ṣe ìwọ́de lọ́wọ́lọ́wọ́. Bó bá ṣe lọ náà ni a máa gbé wá sí ojú ìwọ̀n yín àti etí ìgbọ́ yín lórí ìkànnì BBC News Yorùbá. Òun náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́. To self-humanity, letting down the atoms of victory. We recognize eternity, natural fantasy, every process. We are the sons of the tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì BBC News Yorùbá òun náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́. Ìlú Yaba náà ni a wà tí àwọn nọ́ọ̀sì àti àwọn àgbẹ̀bí níbi tí wọ́n ń ṣe ìwọ́de lórí ìlànà tuntun tí ẹgbẹ́ wọn gbé jáde. Kókó bẹ̀ sí ni wípé wọ́n ní wọn ò lè lọ sókè òkun tí wọn ò bá ṣiṣẹ́ ọdún méjì ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì ní ìkànnú àwọn ìlànà náà ni pé ó máa gbà wọ́n ní oṣù mẹ́fà kí wọ́n tó lè rí dájú pé ìwé ẹ̀rí wọn yege. Èyí ìhun tó jẹ́ pé ọjọ́ kan ọjọ́ méjì ni ó ń gbà tẹ́lẹ̀. Wọ́n sì ti ní wọ́n ti kówó lé owó tí wọ́n ń san láti gba ìwé ẹ̀rí náà. Ìkan gbòógì náà tó wà lára ẹ̀ ni wípé wọ́n ní wọ́n máa ní láti gba ìwé lọ́wọ́ dókítà àgbà tó wà ní ilé ìwòsàn tí wọ́n ti ṣiṣẹ́ kí wọ́n tó lè gba ìwé ẹ̀rí náà. Ariwo nǹkan tó ń padì wípé ìlànà yìí á tún mú kí ọ̀rọ̀ pé jẹ́ ń bá ẹ sùn kó tó rí ìwé náà gbà fún àwọn obìnrin ìyẹn náà á sì máa wáyé tó sì ń pariwo pé àwọn ò fẹ́ kí àwọn nọ́ọ̀sì obìnrin wọn dojú kọ irú ìṣòro bẹ́ẹ̀. Orí kan ní BBC News Yorùbá òun náà nìyẹn ẹ wà lọ́wọ́lọ́wọ́. Hello, Yes. Yeah. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.